Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà, ojú tẹ́ sì fi ń rí wa náà kò tún ní fọ́. Ó ti ṣẹlẹ̀, ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ mìíràn tún ti ṣẹlẹ̀ báyìí o? Bẹ́ẹ̀ ni o, wàhálà ti ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ mìíràn tún ti ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ aburú mìíràn tún ti ṣẹlẹ̀ débi pé ọ̀pọ̀ ẹ̀mí ni ó bá a lọ. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ẹ̀mí ni ó bá a lọ. Ní ẹnu ọ̀sẹ̀ yìí lásán, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní ọ̀nà mẹ́ta, ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìṣẹ̀lẹ̀ láàbù yìí ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni àkọ́kọ́, òun ni ìṣẹ̀lẹ̀ tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́, ìyẹn ní ìlú Ìbàdàn ní Sápàdé nílẹ̀ Yorùbá wa yìí náà. Bákan náà, èyí tó tún ṣẹlẹ̀ nílùú Àbújá tí àwọn ọmọ ń lọ sí Àbújá, ìkẹta ní t'Anambra yìí. Ṣèbí títí ìlú Ìbàdàn à ń sọ pé Queen Naomi àti Oríyọmí Hamzat ni wọ́n jọ organize. Queen Naomi ló sponsor. Bẹ́ẹ̀ títí Àbújá yìí, ẹlẹ́dàá kó ayọ̀ o. Ṣùgbọ́n ìbéèrè tèmi wà ní wípé ó ṣe wá jẹ́ pé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀. Ó ṣe jẹ́ pé irú nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ lásìkò tó jẹ́ pé ebi ń pa àwọn ará ìlú. Lásìkò tí ebi ń pa àwọn ará ìlú ní irú nǹkan láabi báyìí ṣẹlẹ̀. Ó ṣe jẹ́ pé irú nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí, irú time báyìí ló ń ṣẹlẹ̀. Lásìkò tó jẹ́ pé ìlú ò fararọ àti jẹun gan dìṣòro, ṣó wá gba kí ẹ̀mí máa lọ lójoojúmọ́ ni. Àbá ṣe ṣe jẹ́ pé irú àsìkò báyìí àti wípé kí ni ọ̀nà àbáyọ sí rògbòdìyàn wàhálà èyí tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin náà wo ìṣẹ̀lẹ̀ mẹ́ta yìí tó ṣẹlẹ̀ léraléra. Ẹ wo iye ọ̀pọ̀ ẹ̀mí tó ti bá a lọ. Ṣùgbọ́n ìbéèrè mi ni pé kí ló dé tí àwọn ìjọba ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ lórí gbogbo ìṣẹ̀lẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí? Kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ wípé ṣé ká sọ pé wọ́n tún káwọ́ rọ̀ ni tí wọn ò ṣe nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí? Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú o. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ronú nítorí òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ṣùgbọ́n ohun tó wá ń kan èmi lóminú ni wípé ìgbà mélòó la fẹ́ forí rọ̀ dà? Ìgbà mélòó la fẹ́ ní sùúrù dà tó fi jẹ́ wípé a ò tí ì wá kankan ṣe? Bẹ́ẹ̀ ni o, nítorí ọjọ́ mélòó la fẹ́ jókòó dà lórí ẹ̀? Ṣé bá ṣe lajúlẹ̀ tá a máa wò rèé tó fi jẹ́ wípé wọ́n á máa fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ta kite? Ṣé bá ṣe lajúlẹ̀ tá a máa wò rèé tí wọ́n á máa fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ta kite tí wọn ò dẹ̀ ní rí kankan ṣe sí? Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ kí gbogbo wọn gbárùkù, ẹ jẹ́ ká gbára wa lọ́wọ́ ìyà Nàìjíríà. Bẹ́ẹ̀ ni, nítorí ìgbà wo la fẹ́ jókòó di gbogbo eléyìí dà? Ẹ̀yin náà wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ti ṣòfò. Fún ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ẹ̀ sì ń jókòó de pé Nàìjíríà máa da, Nàìjíríà máa da. Nàìjíríà tó máa da náà kọ́ ló ti ń di wọ́rọ̀wọ́rọ̀ yìí. Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé Nàìjíríà tẹ́ ẹ fọwọ́ sọ̀yà fún wípé ó ń bọ̀ wá da, ṣèbóhun ló ti ń pa àwọn èèyàn wa lọ lẹ́yọ kọ̀ọ̀kan? Ṣé bá ṣe jókòó tá a máa wò rèé? Torí ṣe rí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó fà á jù orílẹ̀-èdè Nàìjíríà ni. Ṣé níbi tí ìlú tó bá ti dẹ èèyàn lọ́rùn, ṣé èèyàn máa sáré give away? Bẹ́ẹ̀ ni, ṣé níbi tí ìlú bá ti rọ̀yàn lọ́rùn, ṣé èèyàn máa kàgbákò báyìí? Àfi k'Ọlọ́run kó máa ṣọ́ wa ni. Now àtẹni tó ṣe give away àti àwọn tó gbọ́ give away, now ẹ wá wo òkú bó ṣe lọ rẹ́rẹ́rẹ́rẹ́
láàrin ọ̀sẹ̀ kan. Ẹ wo ìyá mi bàbá mi, Yorùbá Nation ló lè ṣe o. Ìdí nìyí tó fi jẹ́ pé a fi ń bẹ àwọn àjọ àgbáyé, bẹ́ẹ̀ ni a fi ń bẹ̀ wọ́n pé kí wọ́n dákun kí wọ́n gbọ́ igbe wa níbi tí wọ́n ti gbọ́. Bẹ́ẹ̀ ni torí ẹ̀ la ṣe ń sọ fún wọn wípé ẹ pín orílẹ̀-èdè, ẹ jẹ́ kó ní kálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ìta ṣerú ìjọba ti tó. Ẹ pín orílẹ̀-èdè, Yorùbá Nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni nítorí wípé we are sick and tired. Bẹ́ẹ̀ ni o, torí ọdún mélòó ìgbà mélòó la fẹ́ ṣe lè dá. Ẹ̀yin náà ẹ wo àwọn ọmọ wa, ẹ wo àwọn ògo, ẹ wo ẹrẹ, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó tún bá a lọ báyìí. Ẹ jọ ṣé bá ṣe máa wò rèé. Gbogbo ọmọ Yorùbá àní ẹ jẹ́ ká gbára wa. Yorùbá Nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni o, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Ọ̀kan ló ní olórí àdúrà ní pé kí Nàìjíríà má yalù wá o, àmì o. Wàhálà ńlá leléyìí o. Yorùbá ẹ jí lójú oorun, ẹ má sùn. Ibẹ̀ lọ̀kan ti jẹ́ kó wà pé ọkàn mi gbọgbẹ́ nígbà tí mo gbọ́ pé wọ́n sì tún jí àwọn ènìyàn wa gbé. Ọdún mélòó ìgbà mélòó la fẹ́ jìyà yìí dà? Ọdún mélòó ìgbà mélòó la fẹ́ jìyà yìí dà? Àfi kí Ọlọ́run ọba Elédùmarè kí ó tẹ́ àwọn tó ti kú kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere o. Kó dẹ̀ bu pàrọwà tútù sí ìdílé tó ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n ó ká má purọ́ eléyìí pọ̀. Yorùbá Nation wa ti tó láti gbà. Kí ni nǹkan tó kàn wá báyìí láti ṣe? Kí ló kàn láti ṣe bí kò ṣe pé ní kíákíá kó tó pẹ́ jù ẹ jẹ́ ká gba Yorùbá Nation kúrò lábẹ́ Nàìjíríà. Bẹ́ẹ̀ ni o, Yorùbá Nation la fẹ́ nítorí ṣẹ́rí situation yìí gan ó ti kọjá ọwọ́ ìjọba. Ẹ jẹ́ kí a pín orílẹ̀-èdè, ẹ jẹ́ kí oníkálukú wa ó lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Yorùbá Nation òun ló lè ṣe é. Ẹ wo ẹ̀yin àmì bàbá mi, ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ viral. Ẹ jẹ́ kó yí àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá Nation ni o. La fi ń sọ pé a ó máa bẹ́ ọ bí ẹni bẹ́ iṣu ni àtẹ́lẹsẹ̀ á sì máa bẹ̀ náà. Gbogbo ẹni tó bá mà láò ní dé, ó mà láò ní dé lẹ́bà. La fi ń jẹ́ kó yé yín pé ó dàbọ̀.